tó bá yẹ pé àwa náà dé bá rú àwọn ìwé yẹn gẹ́gẹ́ bí àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì àti mùsùlùmí ṣe dé bá ìwé tó ti tó bí 2500 years, kò sẹ́ni tó máa lè sọ wípé ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ mọ́, nítorí kò ní sẹ́ni tó wà láyé ńgbà yẹn. Ṣùgbọ́n tó bá ní ká lọ wo àwọn materials tó wà nínú ìṣẹ̀ṣe lónìí, eléyìí tó bá ti pẹ́ jù bóyá bí 100 years àbí 60 years tán ti kọ́ síta, ìyẹn túmọ̀ sí pé àwọn bàbá wa tí wọ́n kọ́kọ́ jẹ́ aṣíwájú nínú ìṣẹ̀ṣe àbí nínú ẹ̀sìn ìbílẹ̀ wa àbí nínú àṣà àti ìṣe wa, wọn kọ àwọn kankan sílẹ̀, kò sí nǹkan tó ń kọ sílẹ̀ tí gbogbo wa lè máa sọ wípé bí ó ṣe wà lélẹ́yìí tí ò ní sí ẹnikẹ́ni tó máa lè yí padà mọ́. Ṣùgbọ́n ní ayé tá a wà yìí ń sìn, àti ní social media, gbogbo èèyàn ló ń jáde láti sọ pé báyìí la ṣe ń ṣe nílé wa, báyìí àwọn mìíràn tẹ̀ ní sọ pé báyìí ń ṣe nílé wa, wọ́n á ní bí wọ́n ṣe ń ṣe nílẹ̀ Yorùbá lélẹ́yìí. Ànọ̀pọ̀ èèyàn ní o mọ̀